ẹni bá mọ núrò dandan ni ó yẹ kó mọ pẹ́jú ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni ọpẹ́ olóore àdáàdá tán. iyì rẹ̀ rèé o ọ̀gá ògo ṣoṣo orí abẹ́rẹ́ tí ò ṣe ń gbé mì fóṣù àtàjẹ́ ayé mímọ́ nínú àwọn ọ̀run ọba àwọn ọba olùgbàlà olùpèsè olùwòsàn. àyàn o agbé ọ̀gá àfi gbogbo ọpẹ́ àfi gbogbo ọlá àfi gbogbo ògo forúkọ Elédùmarè ọba mi múnimúni lanilani gbanigbani ríniríni kẹ́nikẹ́ni yiniyini tinitini adaṣọro ni bàbá àgbàlagbà oyè. èékánná ń wù nínú ẹran ọwọ́ iṣẹ́ Elédùmarè ọba mi ni irun ń wù nínú ẹ̀jẹ̀. kábíyèsí o lódù tó màre ẹ ṣe fún ìdásí àti ààbò àti ìpamọ́ yín lórí Gabriel Olúsànyà akọgun bàbá ìbejì. òwe Elédùmarè ọba mi ló fi pa ọmọ nínú ìfẹ́ ńlá rẹ̀ títí dọjọ́ òní ọ̀pọ̀ tá a jọ bí ọmọ ọ̀sìn nínú ayé mọ́ ọ̀pọ̀ ti yá wèrè ọ̀pọ̀ wà láyé wọn ò sí láàyè ara wọn ṣùgbọ́n ọpẹ́ ní f'Olúwa ọba tó fi rere jíǹkí ẹni tiwa. ọjọ́ kejìlá gbogbo oṣù kejì nínú ọdún lọ́jọ́ tá a bí ẹ sáyé ọjọ́ ńlá ọjọ́ ìgbéga ọjọ́ ìṣẹ́gun ni a dúpẹ́ lọ́wọ́ Olúwa ọba tó ṣẹ́gun fún ẹ ní gbogbo ọ̀nà. ikú ń pa lọ́tún ikú ń pa lọ́sì ikú ń pa níwájú ikú ń pa lẹ́yìn ikú ń pa lókè ikú ń pa nísàlẹ̀ ilẹ̀ ṣùgbọ́n Elédùmarè ọba mi kó ẹ yọ. ilẹ̀ o ọmọ wọn níta ògbólú ọmọ láti ń jẹyin awó ọmọ wa ọmọ ẹkùn ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀tẹ́ká ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ èèyàn tí ó relé bàbá tó bí ẹ lọ́mọ lóní o máa wulẹ̀ mọ́kọ́ dání ọmọ olókun tí ń sọ̀rọ̀ dayọ̀ ọmọ oníwòwò rékeréke yá àpọ̀nà ògùgbẹ́lẹ̀ torí wòwò rékeréke lọ́nà ti gbẹ ọmọ elégùgẹ̀ ọmọ òkè àfà mo kí ọ kú oríire ọjọ́ bí òní Olúwa yọ ẹ lọ́wọ́ ewu la ṣe ń jó la ṣe ń yọ̀. ilẹ̀ o akọgun ọmọ wọn níta ògbólú bàbá ìbejì bàbá èjì rẹ̀ ará àsokùn bàbá ẹdúnjọbí ọmọ ẹdùn tí ń ṣeré orí igi òbẹ́kẹ́sẹ́ bẹ́kàṣà ó fẹsẹ̀ méjèèjì bẹ́ sílẹ̀ alákìsà ó salákìsà do nígbà aṣọ gbajúmọ̀ ọmọ tí ń gbàkúnlẹ̀ yeye tí ń gbàdọ̀bálẹ̀ bàbá tó bí i lọ́mọ wíníwíní lójú orogún bàbá èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ ni mò ń ké sí èjìrẹ́ ọ̀kín èjìrẹ́ tí mo bí tí mo jó tí mo yọ̀ akọgun ni mò ń kí ọmọ lọ́jọ́ ìbí ni mò ń ké sí a kì í perí àkàlà kó má lẹ́gbẹ̀rún ọdún láyé ìyá àfin ọláwore wọn ní obì kó bí kú yín dànù láṣẹ Elédùmarè ọba mi akíkù òlí ẹ̀ adégbàmígbé àti adébáyọ̀ wọ́n panupọ̀ wọ́n ní pé kó o gbó bí orógbó nínú ìlera tó péye kó o fọwọ́ páwú kó o fẹ́rìkì jóbi lákíntẹ̀jọyè ajayi àti ògúnládé ni wọ́n ní kí n fi ṣàdúrà olówó òkèrè àti yẹ́misí ní sọ pé bí ikú bá ń lọ níwájú o ò ní lékú bá bí ikú bá ń bọ̀ lẹ́yìn ikú ò ní bá ẹ lórúkọ Olúwọba gbọ́n tí gbọ̀rẹ́ àti ṣeun tí wọ́n ní pé kí n sọ sí ẹ létí wọ́n ní àtọ̀tún àtòsí tẹ́yẹlé fi ń kóre wọlé ìkirè ó máa fi wọlé ẹni re wọn tó ń ṣọjọ́ ìbí bàbá rere ọ̀gá rere ẹlẹ́yinjú àánú tó pẹ́ bí ará ọ̀rẹ́ àti gbogbo ẹni tó ń bá a ṣiṣẹ́ pọ̀ mọ́ra ẹ kú oríire ni Ògúnjọbí ní kí n fi kí ọ ọmọ lọ́jọ́ bí bàbá àbèjì adélẹ́gàn lẹ́yìn gangan lọ̀gá tí ò gara òjò ń jó ẹdún dúpẹ́ ìyáàfin Abíọ́dún dunnú Olúwa gbèmí gbé bọ́dì s'Elédùmarè ọba mi gbogbo wọn pátápátá wọn kálẹ́lúyà nítorí ẹni rere tó ń ṣọjọ́ ìbí wọ́n ní kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ o wọ́n ní ẹ ò ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ wọ́n ní kẹ́ ẹ ṣe lúgbàlúgbà rẹ̀ nínú àlàáfíà.